òmìnira tẹ́ fẹ́ gbà ṣé bí Nàìjíríà lẹ ti lò ẹ lọ ṣe research yín ẹ sọ pé àwọn èèyàn wo lẹ nílò ní Nàìjíríà tí wọn kì í sojo tí wọn lẹ́nu lásán tí wọn láyà tí wọn lè dúró tí wọn á sọ̀rọ̀ tí wọn á dúró tì tó lóṣèlú ò lè rà tí wọn ò ní torí ò ní bọ̀lá jẹ́ ẹ lọ ṣe research yín nínú ìlú kọ̀ọ̀kan kẹ́ wá ṣe tọ̀yọ́ state náà kí wọ́n á wo presenter ní o blogger ní o ajìjàgbara or whatever activist ní o tí ẹ wá place before Oriyomi Hamzat in time of struggling for the benefit of the masses kájà fún ẹ̀tọ́ aráàlú. Number 1 nìyẹn o. Ìfẹ́ ilẹ̀ bàbá mi ni mo ní tí mo fi mú èdè Yorùbá lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí èdè tí wọ́n fi máa ṣètò. Kì í ṣe pé mi náà ò gbọ́ òyìnbó díẹ̀díẹ̀. Ìfẹ́ ilẹ̀ bàbá mi ni mo ní tí mo fi dúró sílẹ̀ bàbá mi tí mo fi dúró pé ibi ìra wà tá a fi jọ tún ṣe. Àjẹ́ pé tẹ́yìn kan bá wà níbi tẹ́ ẹ wà yẹn tẹ́yìn ń jà pé ká tún ṣe tẹ́ ẹ bá lẹ́nì kankan bí yìí abẹ́ bígbà téèyàn ń kígbe tí òró ń gbàgbé ni ẹsẹ̀ mi o ẹ̀dẹ̀ ṣe tó dùn mí o tí wọ́n tẹ̀ sọ pé Oriyomi sọ nǹkan kan tó tako tí ń jà fún mẹ̀kúnnù ẹ̀yin fúnra yẹn ní sọ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ wá bọ́ sórí ẹ̀rọ ayélujára ẹ̀ wá ń sọ oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn lèmi rẹ́rìn I was just nínú mi kan mo kàn rẹ́rìn ìyẹn ló jẹ́ kí n mọ̀ wípé èrò mi kì í ṣe èrò mi mọ́ èrò Oriyomi ti kúrò lérò Oriyomi as in ìròrí mi nípa nǹkan kan tó ṣẹlẹ̀ kì í ṣe ìròrí Oriyomi mọ́ ó ti di ìròrí gbogbo aráàlú àwọn èèyàn kan wọ́n jẹ́ pé gbogbo èèyàn àwọn èèyàn kan ẹ̀yin tẹ́ wá bínú yẹn wà lára àwọn èèyàn kan tẹ́ ẹ nígbàgbọ́ nínú èrò mi and your expectation was too high on me ìtẹ́ tí ń retí lórí mi nípa ọ̀rọ̀ Oduduwa Republic ó ti pọ̀ jù so fún yín láti farabalẹ̀ gbọ́n tí mò ń sọ ẹ ti kọ́kọ́ wà disappointed pé mi ò jàn ní kóńdó bẹ́ẹ̀ náà ṣe ń jàn ní kóńdó kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ Nàìjíríà lónìí láti jàn ní kóńdó sà kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ Nàìjíríà láti jàn ní kùmọ̀ I am telling you ẹ lọ béèrè wò òfin hate speech tí wọ́n gbé jáde ṣé wọ́n ti define ẹ̀ fún wa dáadáa ṣá àti mọ̀ tó ń jẹ́ hate speech ṣé ẹ mọ̀ wípé n tó lágbára jù nípa hate speech yẹn ni pé kéèyàn máa sọ̀rọ̀ ìtúká lórílẹ̀‐èdè ọ̀rọ̀ tó lè fa disunity ìṣọ̀kan Nàìjíríà ọ̀rọ̀ tó lè yá tó lè fa ọ̀ṣọ̀kan ya pẹ́rẹpẹ́rẹ ǹjẹ́ mọ̀ wípé wọ́n mọ èrò tẹ̀yìn àwọn kan sì ti rí ntẹ̀yìn hun kí òfin hate speech yẹn kó tó sáré rọ́nà lọ torófin yẹn ọ̀nà tó gbà sáré rọ́nà lọ ní house of one ìsìwà gan òfin yẹn kàn sáré gbúrúrú ó dẹ̀ rọ́nà lọ ǹjẹ́ yìí mọ̀ wípé bóyá àwọn kan ti rí ntẹ̀yìn hun nínú òfin hate speech yẹn ló fi sáré wá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ntẹ̀yìn sọ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ǹjẹ́ yìí rí ẹnìkan kọ́ lanu kó fọwọ́ gbáyà kó wá náà ká àléébù síjọba àbí kó wá mọ̀ sọ pé yọ́ sàṣẹlẹ̀ ni o yọ́ sàṣẹlẹ̀ ni o yọ́ sàṣẹlẹ̀ ni o wọ́n gbé kò ní tẹ́ ẹ fẹ́ kó wúlò fún kò ní padà wúlò fún mọ́ kò ní dásìkò yẹn láti ríṣẹ́ yẹn ṣe mọ́ ó yẹ ká máa tẹ̀léra wa lọ bí bá ṣe ń dùnkẹ́ máa mélòó ní ló pè ní àbí tó text mi personally tó fi di pé ń bínú sọ tẹ́ ń sọ yẹn a nílò ara wa fún tá a fẹ́ ṣe yìí àjọ nídìí ẹ̀ ní àwọn tí à ń bá fa nǹkan àwọn mú èkù àdá lọ́wọ́ wọn wá na ojú àdá sí wa a sì lè rí àdá yẹn gbà ṣùgbọ́n ká kọ́kọ́ wé èkísà mọ́ ojú àdá yẹn tá a bá ti wé èkísà aṣọ tó ti fàya ni wọ́n ń pè lékísà ká wé mọ́ ojú àdá yẹn ká wá gbà mú a sì gbà lọ́wọ́ wọn ojú abẹ́dùn sọ́ǹkó wọ́n ní ká sọjú abẹ́ ń kó ojú abẹ ni wọ́n pọ́n tó mú bébé yìí ṣé àwa ní wé aṣọ mójú abẹ ká lè rójú abẹ sọ́ǹkó àbáwá sọjú abẹ́ ń kó ọwọ́ ọ̀bẹ ànírọ́wọ́ ṣe nǹkan míì mọ́ bẹ́ẹ̀ ń ṣe láǹfààní táyé gbà yín bẹ̀ yẹn ìlú òfin lẹ́wà ìlú tófin ti ṣiṣẹ́ lẹ́yìn wa ìlú tófin ti ṣiṣẹ́ ìlú tófin ti rẹ́sẹ̀ walẹ̀ ìlú táwọn olórí wọn ti ní ntàn tó wà ń bí ìlú tí wọn ti jàǹbá ara wọn tó yẹ pé wọn ò ní sọ̀rọ̀ ànádìbá mi ìkójúmọ́ ó tó mọ́
ìlú tó jẹ́ pé ẹ̀yà kan náà tá a pera wa àníjọ ṣèpàdé tán ká lọ mọ́ dalẹ̀ sọ fún ẹ̀yà míì nítorí àpótara ẹni nìkan. 2023 ti súnmọ́ ẹlòmíì ọ̀kọ̀ láti fọmọ ìyá rẹ̀ rúbọ láti fọmọ bàbá rẹ̀ ṣètùtù kó lè bá àrípò ọ̀hún dé. àwọn tèmi ń já wa sí nìyẹn ta lèmi láti tako n tó lè ṣàǹfààní fún mi àtọmọ mi tí ń bọ̀ lọ́la. I love your aggression ṣùgbọ́n ẹ jẹ́ á máa fi sùúrù sí i. tí ẹ bá fẹnu parọ́ móríyọmí tẹ́ poríyọmí ní tí ọ̀jẹ́ tẹ́ boríyọmí jẹ́ tẹ́ fà á lásọyà ayẹ́kẹ̀yẹ̀kẹ́ toríyọmí fọwọ́ lẹ́rán tí ń wòran tí ò sọ̀rọ̀ mọ́ nítorí tó yẹ kí ẹ̀yin àtoríyọmí ọjọ́ jà fún. tẹ́ bá useless oríyọmí ìtọ́ wà lára oríyọmí tó wúlò yẹn tá a fi lè jọ borí tẹ́ ẹ̀ bá jẹ́ orí lò mọ́ ìgbà tẹ́yìn gangan bá nílò rẹ̀ yóò dùn yín pẹ́yìn gangan lẹ bà á jẹ́ o nítorí pé ara yín lórí yọmí ọmọ ìyá yín ọmọ bàbá yín ni. òun sì wà ń bì yìí àwọn nǹkan kan wà tẹ́yìn ń rí ju àwa tá a wà ń bì lọ ẹ̀yin wà lọ́ọ̀ yẹn for the fact pé wà lọ́ọ̀ yẹn ẹ tún rí àwọn nǹkan kan ju àwa tá a wà ń bì gan-an lọ ṣùgbọ́n àwọn nǹkan kan wà táwa náà rí bí tí ò ṣeé sọ àfi ká jọ sọ̀rọ̀ pọ̀ àfi ká jọ rìnrìn àjò pọ̀ ẹni tẹ́ ẹ gbé ẹni tó jó lórí tẹ́ ẹ gbé dání pòfẹ́sọ̀ ní ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n àwọn pòfẹ́sọ̀ ẹgbẹ́ wọn ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà ń bí mélòó làwọn náà kí wọ́n bá wa fà wọ́n mọ́ra táwọn bá wà ń bẹ̀ yẹn káwọn kan náà wà ń bì wọ́n jọ máa jù ú síra wọn. gbogbo tá à ń béèrè yìí lè ṣeé ṣe láì pààyàn láì tàjẹ̀ sílẹ̀ láì dá wàhálà alẹ̀ láì bara ẹni lórúkọ jẹ́ láì pèrè ẹni ní tí ọ̀jẹ̀. 2014 ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ àánú máa tọ́jú àwọn tó kù díẹ̀ káàtó fún. 2014 mo ní Oriyomi Hamzat diaspora lórí WhatsApp àwọn tí wọ́n join mi tá a jọ ń ṣiṣẹ́ yìí tó yẹ pé a jọ ń sọ̀rọ̀ ń bẹ̀ every Sunday ni mo máa ń fún wọn lákàntì iye tó wọlé ní tá a fi ṣe gbogbo ètà náà yẹn gbogbo wọn ni wọ́n mọ̀ sí. Oriyomi Hamzat èmi o Oriyomi Hamzat count me out of that. Omi tá a dà mẹ́yìn díẹ̀ lára tí ò mẹ́yìn díẹ̀ lára ni a sì ṣe fèèyàn Ọlọ́run là ń ṣe fún lẹ́yìn tá a bá jábọ̀ fèèyàn tán a tún jábọ̀ fọba tó ní wá. ẹ jẹ́ ká ṣe sùúrù ibi tẹ́ ẹ ti nílò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ jẹ́ kémi ọmọ jù kẹ́yìn máa hàn ẹnu tàwa ọ̀gbántẹ́nu ti yín gbà àwọn òfin kan ti so wá mọ́lẹ̀ bí wọ́n bá ní kéèyàn lọ bí bẹ́ẹ̀ ṣe wá ń sìn tí mo bá sọ̀rọ̀ kan lórí rédíò tí wọ́n bá ní wọ́n fáìnì mi kí n mú 500,000 wá èèyàn mẹ́wàá nínú yín ó lè kó 500,000 lẹ́ẹ̀kan náà pé 500,000 wèrè wo ni ó yá lọ fún wọn máa sọ̀rọ̀ wa lọ ṣùgbọ́n wọn ò ní béèrè owó tó bá ti mọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n pé kíní kan ní national security tí wọ́n bá attach èèyàn mọ́ tí wọ́n bá lé èèyàn sẹ̀ tí wọ́n wá lọ attach ẹ̀ mọ́ national security kò sí ilé ẹjọ́ gan ò lè pé kí wọ́n fi ilẹ̀ so ilé mi fi ń béèrè pé a nílò àwọn nǹkan kan láti rí àwọn nǹkan kan ta lèmi láti ní ẹ dìbò fẹ́nìkan nígbà tí ọ̀rọ̀ tí ì dábàá ìkan pé kẹ́nìkan kí wọ́n dìbò fẹ́nìkan ẹ lọ́gbọ́n tí mo sọ dáadáa ẹnìkan ṣe voice kan ó ní mo ní káwọn dìbò fún Tinubu o mo ní káwọn dìbò fún Sowore o no ẹ get me right me ní kẹ́ ẹ dìbò fẹ́yàn kankan I don't have a candidate and I will never contest any election be it Nigeria be it Oduduwa be it Oyo State be it Ibadan State mo ti ní kẹ́ ẹ count me out I will never contest for any election. I've already won my election. Látọ̀dọ̀ ọba tó ní mí. Ló ti fúnra ẹ̀ ló dìbò fún mi tó yàn mí tó sì ní kí n ṣe kí n padà wá bò lélẹ́yìí. So if there's anything, any grudges, if you ẹ̀sìn mi gbọ́, go and listen to my show again. I can never stand against that wish. It's either I keep quiet or I give advice. I tell you so many things I know about it. Then we go on with our plan. Ọlọ́run ní jẹ́ àṣìṣe o. Ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ̀yin náà gúnlẹ̀ láyọ̀, ẹ délé láyọ̀ o. Àwa náà tẹ́ fi síbí, táwa náà ń forí rọ, àwa náà ò ṣoríire o. Kò síbi tí ṣe ò sí, kò síbi tí nǹkan kan ò sí. Kó tó di pé ìlú tó dáa lọ́dọ̀ yín nǹkan tó dáa, àwọn tí wọ́n ń ṣètọrẹ àánú charity wà ń bẹ̀. Bí Nàìjíríà dáa jù báyìí lọ, bí Oduduwa Republic náà dé, a sì mọ̀ ṣètọrẹ àánú náà ni ìka tó wà ní ìdọ̀gba àwọn tó mọ̀ gajà àwọn kan lọ ó ti wá di responsibility àwọn tó bá ga láti máa ṣàánú
àwọn tó bá kù díẹ̀ káàtó tí ọ̀gá tó wọn. So I am less concerned bóyá èèyàn dá sí àbí èèyàn ò dá sí, that is not my business. I don't beg anybody to join my charity. I am just doing my own the way God wants it. Mo pé 10 naira ni mo ní, èèyàn kan tí 10 naira bá ká yẹn ni màá fi 10 naira ṣàánú fún, tí bá ní 20 naira yẹn 20 naira náà ni màá fi ṣàánú fún. So èmi kàn sọ ilé yìí àwọn ọmọ Oduduwa níta gbé lọ́wọ́ ọgbà sùúrù o, àní ká mọ́ bẹ̀rẹ̀, àní ká mọ́ ṣe, ṣùgbọ́n kó jẹ́ pé ẹnìkan tó bá ti advice wa á máa attack wọn, á máa sọ tí wọ́n ṣe àti tí wọ́n ò ṣe, á máa sọ̀rọ̀ burúkú sí wọn, ìyẹn ò lè ràn wá lọ́wọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pè mí tí wọ́n jẹ́ core member, core agitators. They are not a noise maker, they are not making noise, they talk sense, they said a lot of things that I will never forget in my life. I appreciate you all. Ẹ jẹ́ sọ ní Yorùbá, àwọn ajìjàgbara kan tí wọ́n pè mí lórí ọ̀rọ̀ yìí, lórí ọ̀rọ̀ Oduduwa yìí, tí wọ́n jẹ́ pé wọ́n wà lára àwọn egun ṣóńṣó tí parí ké nínú ọ̀rọ̀ yìí gangan, wọ́n bá mi sọ̀rọ̀. Mo dúpẹ́ fún yín o, mo sì bẹ́rí fún yín torí pé ọmọlúwàbí ni yín, ẹ̀yin gan ni wọ́n ń pè l'Oduduwa, ẹ̀yin gan ni wọ́n ń pè ní Yorùbá, ẹ̀yin gan ni irú yín ló ṣe é tẹ̀lé. Ẹ ṣàṣeyọrí o, ẹ gúnlé ayọ̀ o. Oriyomi Hamzat lórúkọ mi, tẹ̀tẹ̀ òpópó ni mí. Ọlọ́run ló ní olómi inú kójò tó rọ̀ sí o. Ọlọ́run tó sì ṣe bẹ́ẹ̀ náà nígbà tá à ní ṣe nǹkan méjì tó ní àṣẹ lọ, ànígbà ọgbẹ́ kò ní fún wálẹ̀. Number 1 nìyẹn lórí ọ̀rọ̀ Oduduwa agitators, ojú bá ń lọ o, a ṣoríire o, a gúnlé ayọ̀ o. A bá rí ntẹ́ bá rò pé àwa lè ṣe tí ò ní kó bá wa ní Nàìjíríà ń bí, gẹ́gẹ́ bí nǹkan ṣe wà, gẹ́gẹ́ bí nǹkan ṣe wà, ẹ gbọ́, gẹ́gẹ́ bí nǹkan ṣe wà, a lè ṣe é. Ṣùgbọ́n ní ti wá o, pẹ̀lú bí nǹkan ṣe wà Nàìjíríà yìí, ẹ jẹ́ a máa advice ara wa. Àwa wà ń bí, ẹ̀yin wà ń bẹ̀ yẹn, ẹ ríran jà wá tá a wà ń bí lọ. Àwọn nǹkan kan wà theoretical tí ò wà practical. Àwọn nǹkan kan wà theoretical tí ò wà practical. Ọlọ́run yóò ṣàánú wa o, a ṣàṣeyọrí. Wọn nífẹ̀ẹ́ jẹ́ wá ṣètùtù Nàìjíríà o. Gbogbo ibi tí ó bá já sí, ibi tí ó rọ̀ wá lọ́rùn, tí ó rọ̀ mọ́ wa lọ́rùn, lọ́lọ́run ó jẹ́ ó já sí o. Oriyomi Hamzat ni, I clear the waves. I have to say this. Ẹ dẹ̀ mọ́ gbàgbé o, Oduduwa tá à ń sọ, ẹja mọ́ kọ́ àwọn ọmọ wa lédè Yorùbá o. Inú àwa tá à ń kígbe, tá à ń sọ̀rọ̀, tá à ń bínú yìí náà, ọ̀pọ̀lọpọ̀ nínú wa à ń gbọ́ Yorùbá, ọmọ wa ò gbọ́. Tá à ń jà fún yìí, ká mọ̀ sí ẹrú lẹ́yìn kùlé bàbá wa o. Mo kí yín o, ẹ̀mí ìbínú o, ní bá sẹ̀yìn, ẹ foríjì mí o. Oriyomi ọ̀bẹ nìkan kan jà, òkìkí ọ̀bẹ nìkan bínú o. Ẹja àròwò o, ká jọgbara wa nímọ̀ràn, Ọlọ́run ní jọ́ bàjẹ́ o. Mo ń bọ̀ lórí ọ̀rọ̀ Ìbàdàn, nǹkan kan ṣẹlẹ̀ nípa Ìbàdàn, mo fẹ́ ká bára wa sọ kí n tó kúrò lórí ètò yìí. Ìbàdàn state, ilé ìtún lágbára o. Ìbàdàn state bá a ṣe rò ó, Ọlọ́run jọ. Lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn o, ẹ jẹ́ ká kó lódùmarè ká fọba tó wáyé, táyé wa lè fẹ́ nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ mú pé ọ́ o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí, alákòó àwọn ẹ̀rí nígbàdí, ọmọ àgbẹ̀dá.
bá dalẹ̀ àbálẹ̀ lọ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ o. Oduduwa bá wa túnlẹ̀ yìí ṣe ò tọwọ́ náà. Oduduwa dá wa láre o ká fi máa rẹ̀ ẹ̀já o. Senator Muhammad Kọ́lá Balógun adúpẹ́ ó pọ̀ lọ́wọ́ wọn. Ẹ̀jẹ̀ wo ni mo ṣe ẹni máa mú kárí mi. Ayé o! Ẹ bá ní bàbá ìyá lẹ́lẹ́ o, ẹ bá ní bàbá ìta lẹ́lẹ́ o. Ajé ìbàjẹ́ ṣé bí tòun là ń bí. Ẹni ṣe bí Másákẹ́ ní kọ́ọ̀dé. Àwa ti ṣe lérí Ọlọ́run àwa. A ó tó kí ìgbà ọmọ mi lẹ́kọ̀ọ́. Lẹ́yìn òṣèré ìwádé dúró fún. Bẹ́ẹ̀ ò dáyẹ̀ bí lẹ́jẹ̀ bẹ́ẹ̀ kò ní lákọ̀ọ́ta. Ẹni bá kú kọ́lá ayọ̀ náà nífẹ̀ẹ́. Ẹni sọ̀tì ìtọ́kọ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ o. Ayé kò kí ìta òtítọ́ ṣòro. Òtítọ́ kòrò. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Senator Muhammad Kọ́lá Balógun, ìkan nínú àwọn sẹ́nẹ́tọ̀ mẹ́ta tá a yàn lá Àbújá láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn náà wà láàrin gbùngbùn Ìbàdàn. Ẹnì kejì tó tún wà pẹ̀lú wọn náà ni Senator Teslim Fọlárìn. Ẹnì kẹta òun náà ni Senator Buhari táwọn wà ní òkè òkun. A dúpẹ́ lọ́wọ́ Senator Kọ́lá Balógun o. Wọ́n tún ti gbéwèé kalẹ̀ ní House of Senate. Wọ́n tún ti gbéwèé kalẹ̀ pé àlá afẹ́ Ìbàdàn State. Afẹ́ Ìbàdàn State. Mo sì rò pé kì í ṣàwọn náà lẹ́ni àkọ́kọ́ tí ó tún kọ́kọ́ béèrè. Àwọn tó lọ lánàá náà béèrè. Wọ́n tún ti béèrè báyìí o. Afẹ́ Ìbàdàn State. Ẹ tún jẹ́ àwọn tí ó tẹ̀yìn ẹ̀ yọ. Ẹ tún jẹ́ àwọn tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Afẹ́ Ìbàdàn State. Gbogbo àwọn ìpínlẹ̀ pátápátá, gbogbo àwọn headquarters regional government nígbà yẹn tí wọ́n jẹ́ regional headquarters, gbogbo wọn pátápátá ni wọ́n ti dá state gbà. Tilẹ̀ Ìgbò ti gba state, tilẹ̀ Haúsá ti gba state, tilẹ̀ Yorùbá nìkan ni ò gba state dì sí. Ìbàdàn State is needed now or never. A nílò Ìbàdàn State now. Ẹni tí ó bá mọ̀ kó wá wo tí wọ́n ń pè ní Ìbàdàn nínú ibi tó tóbi jù nílẹ̀ adúláwọ̀. Ìbàdàn wà ń bẹ̀ bí ó bá jẹ́ ipò kejì náà ti ẹni tó tóbi jù. Kí Ìbàdàn wá mọ̀ dá state kan ní. A ní local government ẹyọ kan ní Ìbàdàn ń bò míì tó jẹ́ pé ó ju state ibò míì lọ. A fẹ́ Ìbàdàn State. Ẹ mọ́ kò ṣèlú bọ̀. Àtẹgbẹ́ tí ń bẹ níbẹ̀, àtẹgbẹ́ àti PDP àti APC. A fẹ́ Ìbàdàn State. Ara àwọn tẹ́lẹ̀ fún wa náà nìyí. Tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ tù wá nú, tẹ́ ẹ fẹ́ tù wá lójú, tẹ́ ẹ fẹ́ káriwo wa ọ̀pọ̀, tẹ́ ẹ fẹ́ ká lẹ́nu. A fẹ́ Ìbàdàn State. Ẹ tiẹ̀ kọ́kọ́ fún wa lélẹ́yìí ná. Ẹ fún wa ní Ìbàdàn State kẹ́. Owó ọ̀tẹ̀ a deserve ẹ̀, a merit ẹ̀. Kí ló lè mọ̀ mú yín fún wa ní Ìbàdàn State gan-an? Kí ni ń bà yín lẹ́rù gan-an? Kí ni tẹ́ fẹ́ èwo lẹ fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn báyìí? Tẹ́ sọ pé òun àti Ìbàdàn jọ jẹ́gbẹ́, ìdí ẹ̀ lẹ́ẹ̀ fi ní fún wa ní Ìbàdàn State. Torí tòónì tí wọ́n fẹ́ fún wa ní Ìbàdàn State tí wọ́n ń béèrè tí wọ́n púlẹ̀ tó ti ọ̀gẹ́gẹ́rẹ́ tán ní gbogbo àwọn wọ́n bá tún kó àwọn state oríṣiríṣi míì náà wá ní Haúsá ńlẹ̀ Ìgbò ní gbogbo ẹ̀ àti míì náà ńlẹ̀ Yorùbá wọ́n dá gbogbo ẹ̀ pọ̀ kò padà lórí kò padà nídìí. Ṣùgbọ́n Senator Muhammad Kọ́lá Balógun wọ́n tún ti tì báyìí sí wọn ò pé ẹ fún wa ní Ìbàdàn network. Tí wọ́n bá fún wa ní Ìbàdàn State tókè Ògùn dúró lọ́tọ̀ tọ́bọ̀ Ògbómọ̀ṣọ́ àtọ̀yọ́ lọ ẹ mọ̀ pé tí náà ò ní tóbi fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ mọ́ nítorí kí èèyàn mẹ́rin ọjẹ tí wọ́n ń fẹ́ èèyàn ẹyọ kan ṣoṣo bó ni ó ṣe ká wọn nínú.
ẹ dákun o ẹ fún wa ní Ìbàdàn state o ẹ dákun torí Ọlọ́run à ń bẹ̀ yín ní o lágbára o ẹ fún wa ní Ìbàdàn state àti ní ìdí ẹ̀ ó ti ṣe pàtàkì báyìí lẹ́ẹ̀kan sí mo fi gbogbo àkókò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ẹ wà ẹ ṣé mo dúpẹ́ o Oriyomi Hamzat tẹ́ ti mọ̀ náà ni o Ọlọ́run ò ní sọ wá dìdàkudà láéláé èmi o mi compromise rí mi sì ní compromise tí fi lọ bọ́ lọ́hùn kódà nígbà tó le koko tí ò tí ì tún rí báyìí compromise kí lèèyàn fẹ́ fi lọ̀ wá kí lèèyàn fẹ́ fi fojú wa mọ́ra kí ló lè mú wa compromise lọ́wọ́ tá a wà yìí Ọlọ́run ò ní jẹ́ kí n rí I am for the truth and nothing but the truth mo wà fún òdodo kò sì sí nǹkan kan àyàfi òdodo ẹ ṣé mo dúpẹ́ o thank you. Ìwé faraye ẹni mo bàlújẹ́ èmi àròjọ yìí ó bá wọn mọ Odùduwà o. Bẹ́ẹ̀ni, ẹ̀yin afẹ́fẹ́ sanra, ẹ̀yin ọ̀daràn mọ̀ràn, ẹ wọlé onílé fífọ́lé yìí. Ẹ fọ́nra àyídàkùtọ̀ ẹ rọra mú jòkó, lẹ́ni fọ́nra yìí wọlé fífọ́nra yìí jáde àwòdì. Ẹ pèpè fọ́nra, fọ́nra lẹ máa jòdì jẹ́tọ̀. Ẹni tó kúrò lẹ́láyé máa mi ṣe. Ẹni tó fi tọ́kọ jẹ́jì rẹ̀ kalẹ̀ o. Ayé kò sí tán, òtítọ́ ṣòro, òtítọ́ korò. Àwa tí ẹ dá dúró a máa ti kọ́ lọ.